ó ṣògùn àrò ikú ẹran ó ṣògùn àrò. ikú ẹran. àwọn ìbábọdẹ ẹ dákọ yín fún gbogbo ọmọ nàìjíríà. Èmi ni Olúọdẹ Agbowó ní ìlú Ìwó tí orúkọ mi jẹ́ Muyideen Rauf, ọmọ bíbí ilé Adébíọpọ́n tó wá láti ìlú Ọ̀là sí Ìwó. Bàbọdẹ ṣe ẹ kọ́ iṣẹ́ ọdẹ yìí ni. Mo rí bá bàbá mi, wọ́n yìí ṣe ọdẹ wù mí. Wọ́n bí mi bẹ́ẹ̀ láti kékeré pé oyún àtọ̀ rẹ̀ náà ni wọ́n fi lóyún mi, náà ni wọ́n fi bí mi. Orúkọ bàbá mi ni Ọláníyàwó Àkànfẹ́ Ràúfù olórí ọdẹ ní Ọláolúwa parapọ̀, tó jẹ́ pé wọ́n mọ bàbá tó bí mi pé ọdẹ ni, akíkanjú ọdẹ dẹ̀ ni, ó sì ń bẹ láyé kò tí ì kú. Ọlọ́run ọba kó jẹ́ kí wọ́n pẹ́ fún wa. Gbogbo ìgbà tí wọ́n fi nájà Ògún, Ọlọ́run ò pé káyọ̀dẹ́ kankan wọ́n bá wọn. Wọn ò sì ní àléébù kankan látara wọn. Wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ọdẹ yìí, kì í ṣe pé bóyá a lọ kọ́ àjẹbí ni. Torí mo ti gbébọn ní ìsìn pé mo sì jẹ́ ọmọ kékeré, mi ì tí ì ju ọmọ ọdún 10 lọ. Níjọ́ tí ẹ kọ́kọ́ yìnbọn, ṣé ẹ ràbọn yẹn ni? Ọjọ́ tí ń kọ́kọ́ yin ìbọn, bàbá mi ló gbélé mi lọ́wọ́, Ọláníyàwó Àkànfẹ́ olórí ọdẹ. Wọ́n gbélé mi lọ́wọ́ pé tó ìbọn tó máa yìn rèé o, ó sì máa fi pẹran, ò ní fi dáràn. Kódà wọ́n kọ́ mi lẹ́kọ̀ọ́ débi pé tí n bá dá lu oko, tí n bá yìnbọn, yín padà mú wọn débẹ̀ pé bó ló ṣe yìn, ó má ṣe pé bóyá mo tú ní ojú tàkùté onítàkùté tàbí wọ́n ti pa sọ́lẹ̀ kí n tó débẹ̀. Nínú ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n fún mi, ní ìràbọ̀ wọn gbélé mi lọ́wọ́ ni, bí àjẹbí ni. Níjọ́ tẹ́ ẹ kọ́ yìnbọn náà, ẹran wo lẹ kọ́kọ́ pa? Kábíyèsí Ọlọ́run o, Èèyàn kábíyèsí kọ́kọ́ yìnbọn ní kúrúkúrú. Inú pé èèyàn kọ́kọ́ yìnbọn pé a fi kọ́ ìbọn, ẹran tí mo kọ́kọ́ fi ìbọn pa ẹran òkété. Bó lẹ ti pa? Ọjọ́ mọ́ mi lọ́wọ́ nínú sà lẹ́yìn kùlé bàbá yìí pé bóyá mo dọdẹ àbí ìdọdẹ òkété yẹn wá ayò tó bá ti ń dẹsà yẹn lásán pé ó ń sín mi níwọ̀n pé kí n sá lè yin ìbọn yẹn á wà sí òkété yẹn tó bá ti wá gungi. Tí n bá ti rí i pé ó gungi tó ga ju dédé èèyàn lọ tí ì sọ lọ́pẹ̀rẹ̀, ìjà àkọ́kọ́ tí mo kọ́ yẹn báyìí pa báyìí ìbọn ru òkété bọ́ọ̀lẹ̀. Èmi náà dọdẹ o, mo sáré lọ sínú ilé mọ̀ lọ bá bàbá pé báà mi mo ti pòkété. Wọ́n ní ọmọ ọkọ ni ọ́, ọmọ ọkọ ni ọ́, ó ti dọdẹ. Ìgbà tẹ́ ẹ wá dọdẹ rí ẹ ti dọdẹ, ìjọ tẹ́ ẹ kọ́kọ́ dẹ náà lẹ kí ló ṣẹlẹ̀ níjọ́ náà? Kábíyèsí Ọlọ́run, kábíyèsí èèyàn. Ọjọ́ tí mo kọ́kọ́ dẹ náà ilẹ̀ lọ yìí, ṣùgbọ́n náà dánilẹ́kọ̀ọ́ torí àwọn ibì kan ń bẹ tó jẹ́ pé téèyàn bá débẹ̀, nítorí ọba mú òtútù lè mú, nítorí ọba mú ilẹ̀ ẹbẹ̀ wọ́n máa gbóná tẹ́ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. Ọjọ́ àkọ́kọ́ tí mo kọ́ rí mọ̀ níbi ìdẹ́nà yẹn, àpàjẹ́ ọyẹ́ bá wà bá wọn ni àtọ́bá dalẹ́ o jẹ́ ń lọ wo àpàjẹ́ yìí, à ń pè bẹ̀ ní orúkọ balógun. tó ọ̀sáde bẹ́ẹ̀ ọ̀gán kan wọ òkìtì ọ̀gán ni títí ibẹ̀ ni àpàjẹ́ yẹn pamọ́ sí, ó wà bá sí. Ẹdẹ mọ̀ pé ń gbà ń fi débẹ̀ àpàjẹ́ yẹn ti ń kó ọmọ lọ. Ibi mo ti rí àpàjẹ́, ohun àpàjẹ́ yẹn ni mò ń gbọ́ tí ń kó àwọn ọmọ lọ tí ń ṣe kókókókókókà lóòrù èsì ẹ̀wẹ̀. Ṣùgbọ́n inú ọgbọ́n inú tí àwọn bàbá wa kọ́ wa pé tó bá rí báyìí ó bá ṣe é ṣe ni mo wá àpàjẹ́ yẹn ti. Òun gbà tí ń fi dé kápẹ́ ọ̀gá yẹn, nígbà tí ń fi dódì kejì àpàjẹ́ yẹn ti já gbangba oko. Mo yìnbọn sápàjẹ́ ìbọn ọba o, àtọmọ wẹ́rẹ́ àtàpàjẹ́ mo wá wọn tí ìbọn ọba o mo wá tí. Gbé ìmọ̀ tí wọ́n wá ṣẹlẹ̀ nígbà tí ń ra àpàjẹ́ ní gbangba ọkọ náà mo padà rí. Àdá ni mo padà fi pa àpàjẹ́ sùn. Gbogbo àwọn ọmọ tó pa gbogbo ṣe ń jẹ́ lọ́tọ̀ lóhùn àtọ́tí láyé yẹn bàbá wa ìrìn kankan bẹ̀. Ṣùgbọ́n mo sápa àpàjẹ́ yẹn pẹ̀lú ọgbọ́n anú tá a bá kọ́ wa pé bá a ṣe ṣeré tó bá rí báyìí. Ló fi fún mi ní ìṣẹ́gun lórí àwọn tí wọ́n ní àpàjẹ́ yẹn. Sáwọn ọmọ rẹ̀ wọlé ni? Kò tiẹ̀ yé mi bàbá. Kò yé mi bàbá. Bọ̀ ká má wádìí òfin tó ká má tọ́ bọ̀ ibi tí ó yẹ ká tọ́ bọ̀. Ó jẹ́ kémi náà kó ń bẹ̀.
gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ àwọn àgbà bẹ́ẹ̀ni ohun ojú wa lòun ojú rí ní àwọn oko ọdẹ láwọn oko ọdẹ tí mo tẹ́ ẹ máa lọ tá a máa lọ. kí làwọn àrírí yín ní ṣísẹ̀ntẹ̀lé. Bàbá ìrí pọ̀ ọ̀yà àwọn ibìkan wà tó jẹ́ pé tá a bá lọ wọ́n ń pe ibìkan ní òkè gàǹgà níwájú létí ìsọdúnrin. ẹ lọ dẹgbẹ ń bẹ. àdẹ̀gbẹ́ ń bẹ̀. kí ló ṣẹlẹ̀. a yìnbọn sí ìgalà wọ́n ń pe ibìkan ní àtìmọ́jọ tá a bá ń lọ sí Ọ̀jáná Jagunlaṣẹ wọ́n máa ń bọ igbó yẹn àtìmọ́jọ yẹn tẹ́ ẹ bá wọnú gbóhùn tẹ́ ẹ bá ṣàdúrà pé kọ́lọ̀ ń jẹ ẹran pa ń bẹ̀ lè mú kankan kúrò ń bẹ̀ láti láéláé ó sì wà bẹ́ẹ̀ dọ̀la. tẹ́ ẹ bá ṣàdúrà pé kẹrẹ pa ń bẹ̀ lè pa nǹkan kan. kí láyé ṣe yọ wá sí. àdúrà òdì láṣẹ ń bẹ̀ pé ìwọ gbóyè mọ́ fún mi lára má jẹ́ pa nǹkan kan bàbá gbogbo ṣe ń jẹ tọ lọ́hùn pẹ̀lú gba àwọn àtìlẹyìn àwọn èèyàn nígbà tẹ́ ẹ bá ní tọ́tọ̀ kan ẹ pẹ̀rẹ̀ ń bẹ̀. èmi ò pè kó wọn sanwó lọ lé. aláìyàn ọ̀pẹ̀rẹ̀ ń bẹ̀. kó wọn má rẹran jẹun. ẹ pẹ̀rẹ̀ ń bẹ̀. ilé kan sì wà ń bẹ̀ ilé ìwọ̀ tó wà ń bẹ̀ dọ̀la ọ̀sẹ̀. ká má dènà pẹ̀lú ní ọdún kan alẹ́ ìgalà kan ní Dágbòlù ní abá Dágbòlù. àpájọ náà ìní ní apá yìí. gbogbo ọmọdé lọ́fẹ̀ẹ́ yìnbọn sí ẹran a lè lọ títí ìgbà tá a lè lọ fẹ́ Jagunlaṣẹ ọ lọ sáàdó a tó dá padà sọ́nà aláàdó ó tó wá padà ṣe àtìmọ̀jọ yẹn ọfẹ pẹ̀lú ìbá ṣe jàǹbá ṣe ọfẹ ọwọnú ilé yẹn àtọ̀ṣe ìdẹnu ọ̀nà yàrá hùn gbọ́n látìlẹyìn àwọn ẹlọ́run pẹ̀lú àtìlẹyìn bàbá wa nígbà tá a dòdì kejìlá padà rẹ́sẹ̀ ràn òdì kejì léhùn nínú gbóhùn láti padà rẹ́sẹ̀ rẹ̀ pẹ̀lú àwọn ọmọdé tí mo kó lọ. ó ti jáde pẹ̀lú jàǹbá ti ṣe ẹni tó lẹ́ran yẹn náà ti kọ́ torí àgbàlagbà ẹran ni. ó ti síta. a bẹ̀rẹ̀ sí lé títí ó fẹ́ wọ ẹ̀dẹ̀ kan ní Dágbòlù lọmọdé tó padà yìnbọn sí pé ọ gbọ́dọ̀ wọlé ká tó pa ẹran yẹn bàbá ojú rí tó ọ̀nà tí mo gbàdà lápá kò sọ ọmọdé tó yé kò yé mi gàgà. máa nǹkan tó ya yín bẹ́ẹ̀. máa nǹkan tó rẹ́ mi ń bẹ̀ torí ojú rí ẹ̀rọ tá a ní láti aago 10 ọ̀rọ̀ ká tó pa aago 6 àrọ̀lẹ́ bàbá. ṣé ẹ sì lè jẹrú ẹran bẹ́ẹ̀. Bàbá a jẹ́ ó ní bí wọ́n ṣe ṣe ẹ̀yin bàbá wa náà lẹ́kọ̀ọ́ alẹ́kọ̀ọ́ pé tọ́mí ké bá pẹyẹ tó bá dàjẹ tó peku tó bá dàjẹ tó bá pààrọ̀ gidigba òun nìkan náà ni ó máa dàjẹ mọ̀ngbà tá a wá ṣe bẹ́ẹ̀ ṣe ń dùbúlẹ̀ báyìí láàrí àgbà mẹ́ta ọkùnrin obìnrin wọ́n bá dé wọ́n bá wá ní àtìmọ́ ìlú kejì. ṣé àwọn bẹ́ẹ̀ mọ̀ ni. a gbọ́dọ̀ pa mọ̀ wọn àti gbọ́dọ̀ pa mọ̀ wọ́n. sọdẹ làwọn náà. wọn ò kì í sọdẹ inú àgbà tó jẹ́ ọkùnrin ń bẹ wọ́n gbé àpò kọrùn báyìí ìjà ń sọ fún mi ni pé ẹra àwọn lẹ́pa ẹ gbọ́dọ̀ fáwọn lóhùn tó léegun o. ẹ gbọ́dọ̀ fáwọn lóhùn tó léegun. ṣé ẹdọ̀nà ẹ̀fù wọn ni. bó o láwàá ṣe ẹ̀yin jáde ẹ̀yin ọmọdé wọn ní bá a ṣe é ṣe kù bó o láwàá ṣe àwàjọ wà lójú àṣẹ bàbá wa àwa kún àjọ níburì a fún àgbà mẹ́rìndínlógún nínú ìlú lẹ́yìn ìgbà tá a fún wọn lẹ́ran nínú ìlú àwọn ní ọmọ tó ṣẹlẹ̀ ń bẹ̀ àwa ló ń ti wà àwa akọ́mọdé lọ ṣùgbọ́n lẹ́yìn ẹ̀ ń tó ṣẹlẹ̀ àwọn ni wọ́n mọ̀ ọ́n ṣùgbọ́n lọ́hùn òkú hun wá àgbà kan la gbé awọ rẹ̀ fún kí wọ́n fi súre fún wa nínú ìlú náà wọ́n ṣàdúrà ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ a dúpẹ́ fọ́lọ́run pé àríjà Ògún àríjà ayé àríjà àwọn àgbàlagbà pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n fún wa pé tá a bá pa àyídá jẹ àkìdá jẹ kó má bàa lẹ́yìn. ìrírí yín kan nù. ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì tí òkè gàǹgà tí mo sọ níwájú ìsọdọ̀rin iná jálẹ̀dẹ̀ àwọn tí wọ́n lè jẹ́rìí wà níbí. alẹ́ ẹran yẹn títí kí n tó ta ìbọn sí mo ta ìbọn bárẹ̀tì sí. irú ẹran wo. ìgalà àpò tó kó tí wọ́n ń pè ní àpòran fẹ́ẹ́ máa pẹ́ ẹ̀yìn bàbá wọn ọ̀tọ̀ ni wọ́n rán tí ó gbowó lérí báyìí ọ̀tọ̀ ni àpòran wọ́n máa ń pélé ìjà ọmọ òkú kọ ikú rí ọmọ gbọ́nà lákọ̀ọ́sẹ̀ ẹranko abẹ̀gùn lórí ntọ́ bá jẹ́ akọni ẹ̀ pè ní lákọ̀ọ́sẹ̀ abẹ̀gùn lórí lé ìjà ọmọ òkú kọ dọ̀dọ̀ àgbọ̀nẹ̀ fún mi lọ́rùn bí ẹ̀gbẹ́ ẹ̀sùn ikú rí ọmọ gbọ́nà ẹ̀jọ̀ tìǹgbà tí ìjẹ́ náà sóòrùn ni ẹ̀wọ̀n rẹ̀ lákọ̀ọ́sẹ̀ ẹranko abẹ̀gùn lórí kábíyèsí alẹ́ ẹran yẹn fún ọjọ́ mẹ́ta láti ibi tá a ti mo ṣe ìbọn yìí láti bẹ̀rẹ̀ sí tọpọ́n
níjọ́ àkọ́kọ́ ní òkè gàǹgà tá a lè wọ̀ yẹn ọ̀sẹ̀ ń tọ́ lọ tí ọmọ pé nǹkan ṣe ń gbòdè lẹ́ẹ̀kẹta la padà lẹ́yìn ẹ̀ bàbá ẹran lọ o ààrímú pẹ̀lú bíjà ń bá ṣe ṣètò ààrímú ẹ wá padà pàǹjọ mi. a padà pa ńgbà kìlọ̀ ti wáyé pé ká má wà lọ mọ́lẹ̀ lẹ́ẹ̀kẹta tá a ti kó ń bẹ́ẹ̀ àwa náà dẹ́yìn a ní pẹran ọ̀hún ó jẹ́ ìrírí ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kejì àwọn ọmọdé mi náà ni wọ́n ń pe ẹranko kan ní ìmàdò. Ọjọ́ náà ga ní Akínlẹ́yẹ ní rìsáàfù bẹ̀. Bàbá kan ń bẹ wọ́n ń pè ní arúgbó ọdẹ àjọ wà ní 5 and 6 àní máa pè wá tí wọ́n bá rẹ́sẹ̀. Ìgbà tá a bẹ̀rẹ̀ tá a lọ sí igbó yìí ní Akínlẹ́yẹ nípínlẹ̀ Ọ̀ṣun náà ni ó wà níwájú Ìṣirò là á gbà lọ síbẹ̀. Abala àlàfo Ọ̀yọ́ ló wà. Àṣàdégbò yẹn wọ́n tọ̀sẹ̀ akọ̀wé mi ọdẹ Ilé-Aṣọ Àkàngbé akọ̀wé ọdẹ Ọdẹ́lànà òun ló tọ̀sẹ̀ yìí. Nígbà tí àwọn ẹran fọ́n olórí mọdẹ mi yìnbọn sí kan ó gbé pọn lọ. Ẹlòmíín náà tó yìn àǹkẹ àbá kan ní bàbá àwọ àtẹ òun náà yìnbọn sí kan ó lọ. Ṣùgbọ́n pọ̀ Ọlọ́run ò ní fìyà jẹ wá akọ̀wé ọdẹ mi yìnbọn sí kan ẹran jókòó. Nígbà tí ẹran fi ariwo bọnu bàbá ariwo kẹ ó tó àyèsí ọjà alẹ́ sí òrò tẹ ti pè mí ìtẹran ti ń ké tí wọn pé ẹ gbọ́dọ̀ súnmọ́ o ẹran ọmọ pààyàn jẹ. Ṣùgbọ́n ní ọgbọ́n anú ẹni tí ó mú lọ́tún ẹni tí ó mú lósì ẹran ẹ má fi dùbúlẹ̀ ká tó pa ẹran yìí. Ṣùgbọ́n mélòó lójú ọdẹ rí ń gbó wọn ń tọdẹ bárosẹ ọba rọlẹrù yà ọdẹ ò ní pẹran kó bẹ́ẹ̀ nìkan jẹ. Ṣùgbọ́n sóso yìí dájẹ́ wọ́n lẹ́ ń gbẹ́sẹ̀ wèrè ẹ̀rí tẹ́ bárẹ̀sẹ̀ àdẹ̀gbẹ̀ wọ́n ní ẹ̀bù ọdẹ ní wèrè àkọ́kọ́ kọ́lọ̀ má ṣe wá ní wèrè. kọ́lọ̀ má ṣe à ń wèrè. Mo ṣe bá àwọn ọdẹ o gbogbo ọdẹ pátá nípínlẹ̀ Ọ̀ṣun. ẹ tá a sọnù tá a wá kí. Tá a wá kiri mo ṣe bọ́dẹ ńlé mo ṣe bẹ̀rẹ̀ lóko. Bàbá mi ìbà rẹ̀ wò lẹ́ni àwọn àkànfẹ́ ìbò ògùndélé oúnjẹ gé ìbọn àwọn bàbá tí wọ́n ṣe bàbá wa lẹ́nu lábẹ́ kábíyèsí Olúàfọ̀ Agbowó Músíbáwò Àkàndé Gbénúsọlá àwọn ni wọ́n fi mí jẹ olú ọdẹ pẹ̀lú ńgbà tí wọ́n ń gbọ́ àwọn àrírí kan yá ọmọ ìyẹ lọ́dẹ ọmọ ìyẹ lọ́dẹ. Lẹ́yìn ìgbà tí wọ́n fi mí jẹ olú ọdẹ èmi náà fáwọn ọmọ náà joyè. Ọlọ́run bá kọjá kóyè náà ò pé kọjá kóyè náà ò lórí. Àmín o. Téèyàn bá bá ọ̀kẹ́rẹ́ pàdé tí ó bá múra yóò yí ọdẹ lọ́wọ́. Yóò yí ọdẹ lọ́wọ́. Ọjọ́ kan ń bẹ bágbọ́n ní ṣe yọ mo gbé balé ìbáró etí mi ò rí ojú mi ò rí nà mọ́. Mo mọ̀ pé nǹkan ṣe ojú ò rí nà mọ́. ojú ò rí nà mọ́. Àwọn tó dé pé kí ló ṣẹlẹ̀ máa dé wọn rí pé ojú méjèèjì ń bẹ́ẹ̀ àṣìbá ti fọ́ ni tí bọ́nà ti yọ. Ẹran kú lóòótọ́ ṣùgbọ́n sáànù Ọlọ́run kọ́ la rí gbà. Ṣùgbọ́n gbogbo ọdẹ tí mo fẹ́ gbà nímọ̀ràn ojú kò tọ́ ọnú. Ọdẹ ìgbàyàwó ọdẹ ìṣàbòsí ọdẹ ẹgbẹ́ ọdẹ ìdalẹ̀ ẹgbẹ́ ọdẹ tó dalẹ̀ tó da Ògún bá lọ àbọ̀ ń bọ̀ ibà. Ní Ọláolúwa àti agbègbè rẹ̀ Ayédire Ọláolúwa Ìwó ọdẹ pọ̀ olúọdẹ pọ̀ ọlọ́dẹ pọ̀ jàrá jẹ́ gbogbo wa náà sì lọ́dẹ toró lórí akórawájọ ni ọmọdé náà pọ̀. Ṣùgbọ́n mo dúpẹ́ pé ọdẹ láti kékeré ọdẹ láti bẹ̀rẹ̀ títí tá a fi di ọdẹ lánàá nílùú Ìwó. Mo kí bàbá wọlú o ìlú àkọ́kọ́ àfi kíkí wọn àfi kí gbogbo àwọn ọba onísàrà bàbá wa Nàìjíríà àkí gbogbo wọn. Ṣùgbọ́n ní Ọláolúwa parapọ̀ wọn ò lè kọ́ka ọdẹ lánàá wọn ò lè kọ́ka ọdẹ lánàá kí wọ́n má fi wé bò ó torí wọ́n mọ̀ pé ọdẹ ni wá. Bàbá ọdẹ sá látìgbà tẹ́ ẹ ti ń ṣọdẹ ìjọ wo lẹ lè gbàgbé láéláé tó ṣe yín lè mọ̀. Bàbá ọjọ́ ńlá ọjọ́ tí mo ṣe ọdẹ àbúrò mi wà níbi iṣẹ́ ọlọ́pàá tí mo gbà pé lè gbàgbé ọjọ́ náà lè má bá mi lọ́wọ́ yìí. Tí mo gbà pé atájá kí ló fà yọ̀ dùn. Ẹ̀yin bàbá wa àtàwọn tá a ti jáde ńlé alówó ńlé o àfi jẹun. Ṣùgbọ́n àwọn sọ pé ẹran àgbẹ̀ ó dùn lẹ́nu. Ṣùgbọ́n àpẹẹrẹ tí mo lágbà tí mo jáde nínú ilé à ń pe ọ̀rẹ́ mi kan ní aláàdọ́rùn àjọ lọ ni kò sí nǹkan tá a yìnbọn sí ti bá rò.
àdá la fi ń pa ẹran tá a bá lé. Àṣé nǹkan lọ ságọ tá a mọ̀ pé nǹkan ságọ síbẹ̀ wọ́n ń pe ibìkan ní olówó pọ́ọ́kú tó di agbowó lónìí Bọ́lá Ìgè house. Ó wà nínú igbó tí gbó lọ jàrá. Ọjọ́ tí mò ń wí ti pẹ́ o, tá a bá ní kàlé ní èjì yóò ti lé lọ́dún 10 báwo. tó mo wá bí ká wá yìnbọn níbi odò rì, mo yìnbọn sọ́kẹ́ sí nǹkan ẹranko ń bẹ, ìbọn òrò dáa. Àṣé kẹ̀kẹ́ ẹ̀tù ti bọ́ọ̀lẹ̀ ń bẹ̀. Àwa tó tó àìsí ọjà, mo bá rí ọ̀kẹ́rẹ́ yẹn lẹ̀kọ́rẹ́ ẹ̀ ṣe báyìí ló lérò dán ìgbà. Àbẹ̀wú ń bẹ ní àbẹ̀wú ọ̀lọ kí n tó yìnbọn tán kà ọ̀kẹ́rẹ́ bọ́ọ̀lẹ̀ mú ní látàárọ̀. Abẹ́ ìwà rí ewu mọ̀ ti lọ, àṣewú ọ̀lọ àṣewú jókòó ni. Gbogbo wa àní sàṣìta àṣẹ ká má dé ìnàpẹnu. Kẹ̀kẹ́ ẹ̀tù mọ́ wà tì. Níbo ni kẹ̀kẹ́ ẹ̀tù wà? Mo bá sọ yìí pé bóyá bí mo ti yìnbọn ẹwọ ọjà lẹ́sìwọ́ agbowó. Ọmọ ọdẹ mi tí mo mú lọ tó já ọba sáré lọ ẹ pé bó ti tutù. Bẹ́ẹ̀ni. Nígbà tí èdè alátàárò fún mi ṣùgbọ́n kinní yẹn ò yé mi. Mo ní májèlé ìrìnsà sí bọ́nà mo fẹ́ ẹ mọ̀ pé táwọn bá wá yìnbọn tán wọ́n ó pè ká fẹ́ bọ́yá ọtí. Mo bá mú ẹ̀tù díẹ̀ láì fi sànà tẹ pé kí n rọ ẹ̀tù yẹn síbọn. Mo ṣe rọ ẹ̀tù yẹn síbọn bẹ́tù kò tó ń tà àfi pé á dà sẹ́nu. Ẹ̀yin bàbá wa tí mo rí mọ́nu ìró ìbọn ni mo gbọ́. Ìró ìbọn ni mo gbọ́ kà á yìnbọn nígbà tí ń gbébọn kọrùn báyìí mo rí pé nǹkan ṣe. Ọwọ́ tí mo dá padà báyìí ọ̀pá àbọ̀ ti jáde lórí kejì, mo sì fàyọ gbogbo awọ bíi ló bó. Ní ọjọ́ ńlá tí mo kọ́kọ́ mọ̀ pé ọdẹ léèwọ̀ ọ̀rọ̀ ògùn sì léèwọ̀ lápẹẹrẹ àbí kéèyàn kò tọ̀ ọ̀nù ṣe é. Kó tó kọ́wọ́ mi ó tó jẹ́ ọwọ́ bàbá eléru ó sogi bàbá. Olè wá jàgbà kò má ṣe ká máa sọ lójú fèrè. Àdúpẹ́ fọ́lọ́run. Kí lẹ bó ni wọn ti wá. Nígbà táwọn mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n ní àyẹ̀wò ráńpẹ́ ni wọ́n yẹ̀ níwò pé kákọ́ ní ó lè múra pé iṣẹ́ odò ò ṣeé ṣe láàbọ̀ ò ṣeé ṣe lẹ́bàá pé tá a bá pẹran a gbọ́dọ̀ dájẹ́. Ọdẹ tó pẹ tí ó ṣe tutù ọ ń dájọ́ pamọ́ ni. Àjọ tí ó kò tí ó bù ẹ̀ kó lè. Ṣùgbọ́n ọdẹ tó pẹ tí ń ṣe tutù wọ́n nítorí òní kọ́ torí ẹ̀ lani. Tó o bá pàgàlà tó o dájẹ́ àbọ̀ ń bọ̀. Tó o pẹ̀tù tó o dájẹ́ àbọ̀ ń bọ̀. Ọjọ́ mi ń bẹ tá a pọ̀ kẹ́rẹ́ sáà ní nǹkan tá ìjẹ́ ní tẹ́wọ̀ ká ẹ̀rọ bá ń fún yà. Lẹ́yìn ọ̀kẹ́rẹ́ ọ̀hún tàkùté lè mú ọ̀yà tàkùté lè mẹ́tu. Ọlọ́run gbogbo ìjàdẹ pátá tá a kóra wa jọ lórígun mẹ́rin àgbáńlá ayé nílùú Ìwó ipò yìí ìbọn ò ní tòdì fún wa o. Àṣẹ. Àwọn gbarumọlẹ̀ ó gbè wá o. Mo kí àwọn ọmọ ọdẹ mi nílé lóko apọ̀ o. Mo ní balógun ọdẹ, mo lóòsà ọdẹ, jagun ọdẹ, olórímọdẹ, gbogbo wọn bẹ́ẹ̀ ọ̀tún ọdẹ, akọ̀wé ọdẹ, ọlọ́pàá ọdẹ, gbogbo wa náà la pera wa jọ. Ṣùgbọ́n bàbá tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí baálẹ̀ Adénilérè tí wọ́n ṣẹ̀ṣẹ̀ jẹ ni. Ọlọ́run jẹ́ kí wọ́n ṣàyè náà pẹ́ fún wa. Ọlọ́run bá láàánú kóró wa lágbára. Àṣẹ. Inú àwọn ọdẹ tá a jọ wà tá a jọ ń kiri ibẹ̀ lójúmọ́ kan lórúkọ náà wà. Inú àwọn ọdẹ tá a lè pé a lè fọwọ́rọ́ sẹ́yìn lọ́lá olúwa lásà tẹ́ ẹ dá akọ yẹn ní ojúlarí súnmẹ́là ọmọlúbìnrin. Ọdẹ nù tẹ́ bá pé ọdẹ apàgàlà apàgbàrẹ́ ọdẹ tí ò ṣe fọ́rọ́ sẹ́yìn ni. Àmọ́ra wa. Bàbá ọdẹ. Sáà. Nídìí iṣẹ́ ọdẹ tẹ́ ń ṣe níjọ́ wo nínú yín dùn jù? Kábíyèsí Ọlọ́run. Ọjọ́ tí mo bí ọmọ àkọ́kọ́ nídìí iṣẹ́ ọdẹ yìí àwọn ọdẹ mi dùn mí nú. Kí ni ẹ ṣe? Wọn ò tiẹ̀ dágbére fún mi tí wọ́n fi lọ bó tí wọ́n fi pẹran oríṣiríṣi ẹran ni wọ́n pa. Wọ́n pọ̀yà, wọ́n pẹ̀tù, wọ́n pàgàlà, wọ́n pa màdò. Wọ́n dùn mí nú débi pé n lè gbàgbé láéláé. Pé njọ́ ọkùnrin tó bá kọ́kọ́ sọ kó obìnrin rí ní orí ó dòdò tí ó kò má lè gbàgbé bẹ́ẹ̀ náà nìyàwó àkọ́kọ́ tó pè mí lè gbàgbé aláàárọ̀ mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni. Gbogbo ọmọ rẹ̀ náà kí wọ́n mọ̀ síta. Àṣẹ. Àti ilé àtoko àpọ̀lọ́ adálọ kí wọ́n mọ̀ sí lẹ̀tẹ̀. Àṣẹ. Ṣùgbọ́n tó mú wa hàn níwò dáadáa ọ̀run rí wọn o tó mú wa dókè ní àpapọ̀ ọdẹ níwò nílé ọlọ́ọdẹ níwò olórí ọdẹ wà níwò
àwọn tá a tún jọ ń ṣe ọlọ́dẹ fèsù mọ́mẹ́nì àwọn tá a jọ ń ṣe àpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ ká dé òkè náà ni Màrúfù bá a ṣe olórí mọ̀dẹ ọlọ́mọba ni yáa fi wọn o ọdẹ ti síra lọ bẹ́ẹ̀ni ọdẹ síra lọ ilẹ̀ rẹ o àbọ̀dé wọn dé tìjàtìjà wọn dé togun ogun ọmọ tí wọn bá filẹ̀ kí kẹ́kọ̀ọ́ ọmọ yòókù. àṣẹ bàbá kì í dòdòdò ọmọ rò hàn bẹ́ẹ̀ nídìí iṣẹ́ ọdẹ yìí níjọwọ nínú yín bàjẹ́ jù. ọjọ́ tí ọdẹ bá lọ tọ́dẹ ọ̀pẹran nínú ọdẹ bàjẹ́ ọjọ́ tí mo lọ mo yìn kí mẹ́sàn-án mi ìrìn kankan mú délé kí lè mọ̀ tó ṣẹlẹ̀ bí n bá yin lé ìláwó bí n bá yin lé ìláwó ṣébùn ọ̀dà ni mo wá ronú pé kí n kúkú padà lé mo fọ̀bọ́n mi nù mo tó náà ṣe mo everything mo sì mọ ọmọ kékeré kan lọ́wọ́ ń jọ àkọ́kọ́ kí ló ṣẹlẹ̀ kò yé mi mo lọ láàárọ̀ kọ̀ yìí bẹ́ẹ̀ mo tún lọ lálẹ́ kò tó rí bẹ́ẹ̀ ìbọn tí mo wá yìn tí ọ̀pá rùn mo wá fọ̀ ọmọ sá ọgbẹ́ tó dijọ́ kejì mo tó gbé náà ọmọdé tó gboko lọ ìgbà tí mo dégbó bí n ṣe kọ́kọ́ rìn sà bẹ́ẹ̀ ni mo ń wẹtu à ń pe gbó bẹ́ẹ̀ ní gbó òkúrò igbó tó lé ni o igbó tó lé tó yẹ pé tẹ́ ẹ bá wọ ọbẹ̀ tẹ́ ẹ bá múra ẹ lè jáde gbọ́n ìgbà tí mo gbọ́ àkọ́kọ́ mo pẹ̀tù kìíní mo pẹ̀tù kejì ṣùgbọ́n ká má dẹ́nà pẹ̀lú kìkì ẹ̀tù tí mo mú lọ ẹ̀tù tánú ẹ̀ ìkì kankan ọ̀sọ́nù ní ìkì mẹ́tàlá tí mo yìn láti lè yẹn bàbá wa mo pẹ̀tù mo pọ̀yà mo pògbó mo payín ní mọ́ àjàù náà gbẹ̀yìn pé wọ́n ní kò sí kú ọ̀sẹ̀ yẹ bẹ́ẹ̀ ni kò jẹ́ kájà olóró rẹ̀ ẹranko làjà ó ẹranko olè ẹranko orí igi ni àní sílẹ̀ tẹ̀ àṣẹ àní sísọ àṣẹ àní síwí àṣẹ ìgbà gbogbo òpọ̀rí ọdẹ pátá igbó kan náà ni ọdẹ ń ṣe kìnnì igbó kan náà lọdẹ ń dẹ ṣùgbọ́n àti ń rè mọ́ náà sìn tí ò yẹ kó ṣẹlẹ̀ máwọn bó mi ti ń ṣẹlẹ̀ o tó yìí jẹ́ pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ atọ́kùn fọdẹ tẹ́ ẹ bá ní ṣiṣẹ́ lórí ẹ̀ débi pé tẹ́ ẹ bá pẹran míì wọ́n lè pẹran àwọn lẹ́pa ǹjẹ́ ní mo lè pẹran yín kò pọ̀sibú ọdẹ pẹran ọdẹ gbogbo tá à ń kó ẹ bá lọ bí wọ́n lè pẹ́ máwọn bó mi ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ní ẹ̀kọ́ pé ẹ lè lọ rẹ̀ ẹ lè lè Èkó ẹ lè lọ Ìbàdàn ní tí ọ̀sẹ̀lẹ̀ rẹ ti fẹ́ máa ṣe kínni Ọlọ́run ọba kó má jẹ́ kí àwùjọ ọdẹ ó tú àmójútàrin ẹ bá ní ṣàkíyèsí lórí ẹ̀ ọdẹ Ẹ̀wó ọdẹ Ìbàdàn ọdẹ kan ṣoṣo náà ni orí ọdẹ ọ̀kan ni ọdẹ sì pò fọdẹ ròfo ọdẹ ló lóògùn ọdẹ ní tẹ̀lú tẹ bá pé ìlú kan dé ọdẹ ní ọ̀tẹ̀ ìlú tí ò sì padà. nínú gbogbo àájò tẹ́ ẹ mọ̀ nínú gbogbo ogun tẹ́ ẹ mọ̀ gẹ́gẹ́ bí olúọdẹ ẹyọ kan wo lẹ lè yọ̀ǹda fún gbogbo ọmọ Nàìjíríà kí wọ́n lọ fi ṣe fàjẹ́ kí wọ́n lè mọ̀ pé olúọdẹ la gbé wá sórí ètò. àgbà ò lè tán lórílẹ̀ ewé ọmọ jẹ àìsàn ọmọ jẹ o ìbà wọn mọnimọni ìbà wọn mọyànmọyàn ààrẹ mọ ní àbó oògùn ìbọn ni ká fi síta ètò járe mọ ẹ pẹ́ láyé á pẹ́ lórílẹ̀ ìjàmbá ò ní ṣe wá ẹ rí gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan tó jẹ́ àrẹ̀mọ tó dájú tí mo máa ń lò jù tó jẹ́ pé tá a bá lò ó bẹ́ẹ̀ náà ni máa rí òun náà ni mo kọ́kọ́ sọ lẹ́ẹ̀kan àìdá ẹyọ kan ṣoṣo á sún níná tá a bá ti sún níná yóò ti dàbí ẹyẹ náà á wà mú a fi sójú ọlọ á wà lọ yóò kúnná tá a bá ti lọ tó kúnná á kó síbi kan á kọ ẹ̀bẹ̀ àgbà sí lára epo pupa là á fi lò òun tára ọmọ bá ń gbóná tàbára àgbà ń gbóná tó bá ti ṣẹra yóò fi sínú epo yóò la lẹ́ẹ̀mẹ́ta yóò sì fi para kò sí gbogbo ẹni tó bá lò tí ò ní jẹ́ fún ní oògùn ọ̀pá ẹyin òrùrù kan ìtó odidi kan á pa ìtó yẹn ní pánsá á fi ẹ̀rù kọ́ tàbí igi kan lú tó dé lájì á wà ti ẹyin òrùrù yẹn bọ̀ á fi pánsá yẹn dé á ṣe àrò bóyá ní oko tàbí ilé á dáná sí
ìtò yẹn lábẹ́ nídìí títẹ yẹn bá ti jáde tí ó hò jáde tó bá ti jiná ìdí yẹn láti yọ ẹyin hùn láti yọ á bó èpo rẹ̀ á kó sínú ìtò yẹn padà á yọ ẹyin yẹn sẹ́nu èèwọ̀ rẹ̀ láà gbọ́dọ̀ pín ẹyin jẹ téèyàn bá fẹ́ dẹ̀jà kíní ìpàdé ìtò yẹn àtẹ̀yìn ọlọ yìnbọn sí ìbọn gbọ́dọ̀ má kọ lẹ́mu ìdíjò tó dájú ni tó confam. ẹ ṣe àdúpẹ́ bàbá onírẹ̀ yín o àṣẹ wà ẹni dààmú o àṣẹ wà. a máa rí yín bá ẹ dákọ yín lẹ́ẹ̀kan sí. èmi ni Raifu Muideen olóòdẹ agbowó nílùú Ìwó tó jẹ́ ọmọ bíbí Ọláolúwa tí Ọlọ́run sì fi sí olórí nílùú Agbowó kọ́lọ́run bá láàánú mo kí bàbá mi Olúọ̀fà Agbowó òkòkò ní kára ọ̀tá ọmọ àlè o àìní bọ́kùnrin ọ̀tẹ̀ lórí ẹ̀yẹ mo kí Ọdẹ́lànà mo kí gbogbo ẹgbẹ́ Ọdẹ́lànà pátápátá Ẹ̀sọ̀jayé nílùú Àṣà mo kí wọn o mo kí gbogbo ọdẹ nílùú Ìwó pátá lápapọ̀ gbogbo ẹ̀rọ àgbáńlá ayé mo kí bàbá wa sìn mí ìwà akọmọlà lórí ọdẹ lọ́sùn kọ́lọ́run bá kọ́ bá ní lọ́rẹ̀ mọ́ wọn ẹlẹ́mọ̀sọ́ ọdẹ kiri àkí wọn o ọdẹ góńbé Nàìjíríà àkí gbogbo wọn o àkí gbogbo ìjàdẹ pátápátá lórí gbogbo àtọ́mẹ́kẹ́ ọdẹ àtàgbà ọdẹ àìgbọ́n òní tó di fún wa o ẹ ṣeun àní rókò bá o ẹ̀yin atọ́kùn wa náà ẹ̀ní fọ́ lójú ẹ̀ní yàwòrè ẹ̀ní dilé tí nítorí pé ẹni kankan lè wé inájú mọ òwò àràbí tó kò síbò ọlọ́ọ̀bọ̀nà ọba ní ìṣèwé àràgbá ọjọ́ tí ọmọdé bá jẹ́ ọlọ́yin ayé ọjọ́ náà ní fojú kan tòun ọjọ́ lórí dàdúró ìṣègbè yẹn sákẹ́fẹ́ sọ ní akáná kú sáànà mú tọ́ga wọn rà àdúgbò àgbẹ̀ kókó tewétewé àdúgbò kẹtẹgbẹtẹgbò àdúgbò tó lè fi sọ̀rọ̀ láka yóò sì malẹ̀ jẹun olúran ìgbè ni ó ṣe lẹ́yìn wa o àṣẹ mọ́jà àríjà rẹ o àṣẹ ẹ̀yin gbarúmọlẹ̀ méje lògún méje nèrè ìrèsílẹ̀ ògún ilé ẹ̀mọ̀lògún yàmù yẹkẹ bí ọgbẹ́ ta ni ọmọ pé ọ̀tọ́ bá gba ilé ìgbowókọ lọ́wọ́ ẹni àwọn aláìmọ̀kànmọ̀kàn náà tó sábà gbalẹ̀ àwọn àṣìgbòkó lọ palájà palógun ọba àkàgbé ògùn láká yóò sì malẹ̀ kọ́ bá ní palógun kọ́ bá ní palọ́gbọ̀nọ́gbọ̀ kọ́ bá ní ṣẹ́gun ọ̀tá fún gbogbo ọdẹ kọ́ta owó kú lọ kòròkò torí pàdé dàbí sórí kọ́mọ́ wà lẹ̀ àyùnlá àlùbọ̀ lọ́wọ́ máa ń yẹnu ìhọ́ra olùkọ́ jẹ́ kí bẹ́ẹ̀ pọ̀ kan náà ó dàbọ̀.